Aikun ojú òṣùwọ̀n Adeleke ló fa ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ kóòtù lọ́sùn. Ẹgbẹ APC. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀rọ̀ ojú sí bí ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Judiciary Staff Union of Nigeria ṣe wọ ọjọ́ mọ́kànlélógójì báyìí lábẹ́ ìṣèjọba gómìnà Adeleke láì rí ojútùú sí i. Ẹ ó rántí pé àwọn òṣìṣẹ́ kóòtù yìí lábẹ́ alága Idris Adébáyọ̀ Adéníran ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún yìí. Lára ohun tí wọ́n ń jà fún ni àìsí ìgbéga lẹ́nuṣẹ́ fún wọn láàrin ọdún 2024 sí ọdún 2025. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó àjẹmọ́nú làwọn kò rí gbà lábẹ́ ẹ̀ka ètò ìdájọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ti sọ pé eléyìí kò bójúmu lábẹ́ bó ti wù kó kéré mọ́, tó sì jẹ́ àmì burúkú pé gómìnà Adémọ́lá Adeleke kò kún ojú òṣùwọ̀n tó. Kọ́lá Lábísí, ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC, ní yàtọ̀ sí pé ó ṣe àkùdé fún ètò ọrọ̀ ajé, ó ní í ṣe ni gbogbo àwọn ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní títìpa tó sì ní ipa tí kò dára lórí àwọn aráàlú. Ọlábísí sọ pé púpọ̀ àwọn afurasí ni ìyanṣẹ́lódì yìí ń fìyà jẹ lọ́wọ́lọ́wọ́ nítorí kò jẹ́ kí wọ́n tètè rí ìgbẹ́jọ́ gbà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ aláìṣẹ̀ ni wọ́n ń jìyà lọ́gbà ẹ̀wọ̀n báyìí nígbà tí kò sí bí wọ́n ṣe fẹ́ lọ ṣàfọ̀mọ́ ara wọn ní kóòtù kí wọ́n sì di òmìnira.